ẹ̀rọ pé fún wa bàbá oníyẹ̀gì. هذا العبد مختار خلقه شهدنا وكلنا طاعة لمحمد صلى الله عليه وسلم. جلوس قيام منام بنيلتين على أبطاها كلها لمحمد صلى الله عليه وسلم. لدى الله هذا العبد مختار خلقه شهدنا وكلنا طاعة لمحمد. Kékeré bàbá oníyanjú gùn pẹ̀lú àlàáfíà. حبيبي هب الرحمن هب محمد Wọ́n fẹ́ kí jòkó náà kó tún fa abàrẹ̀ لذا فتر الدارين بشرى محمد Bàbá wa já kan wà lọ́wọ́. بذلك بربي عامل يوم مبعوث بعلم ليستوى في العلوم محمد الذكرى حبيبي باسم ربك يدعو تعلم منها الناس ترى محمد حبيبي يا طه تدعي وجهه ولي سفيك نصيب الحب عند محمد مريد ترهك جهولا مغفلا أبثلك يا مضامد علي محمد لدى الله هذا العبد مختار خلقه شهدنا وكلنا طاعة لمحمد أنت الذي لولاك ما خلق مرء كلا ولا خلق الورى لولاك أنت الذي فينا ناداك ربك لم تكن سواك أنت الذي لما توسل آدم من ذنبه برحمته وأباك وبك الخليل سعادتنا وقد خمدت بنور ليس ينفع كمالي bàbá wa Al-Gamawi mo kí àwọn àlùfáà wa ká sọ pé bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. mo kí ìjókòó gbogbo àwọn àfa. àwọn yàn mọ àfa. bàbá wa Alifa Lágége mo kí yín. Hafizahullah wa ra'ah. gbogbo àwọn elétò Muhammadun Rasulullah. bàbá wa Zainul Qadiri. Ọlọ́run adúpẹ́. Wàláhi tàláì ọpẹ́ ni. alhamdulilayi. ìgboro tọ́lọ̀ ń ṣe fún yín kò ní bàjẹ́. amiina. tí èèyàn bá wo bàbá wa Zainul Qadiri. èèyàn bá wo àfàwà Ahmad al-Mukhtar. wàláhi tàláì inú wọn má púpọ̀. gbogbo bíi tí wọ́n dé lónìí nítorí pàníyàn wọn tó dáa ni. alhamdulilayi. Ọlọ́run ní jó bàjẹ́ fún yín. ladallahi hada al-abdu mukhtaru khaliqihi. bẹ́ẹ̀ ti ń bọ̀. shahidina wa kulina ta'atan li Muhammadin. Ọlọ́run tó máa pọ̀ jù bẹ́ẹ̀ lọ. shahidina wa kulina ta'atan li Muhammadin. ìdú omi látàárọ̀. àyè fẹ́ ni. mo fi wá dúpẹ́ lọ́wọ́ baba Ahmad al-Mukhtar. Hafizahullah wa ra'ah. lẹ́kọ̀ọ́ yìí baba oníyanjú nínú àwọn àdàbíyà wọn mọ̀ pé àgbàfà ni wọ́n. tí ò rújú. insha Allah. nínú àwọn olólùfẹ́ ilé náà ni baba Ahmad al-Mukhtar wà. láàárọ̀ lọ́sàn-án lálẹ́. wọ́n fi hàn wọ́n gbé sójú. ṣùgbọ́n nǹkan kan wá ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. bí nǹkan náà ti tóbi tó Ọlọ́run wá fi pé nítorí pé baba Ahmad al-Mukhtar
ẹni tí wọ́n farabalẹ̀ Naam. ibi tí ìbá ti ní oṣiṣẹ́ wù wọ́n ṣẹṣẹ́ wù ń bẹ̀. Ó dáa. Bẹ́ẹ̀ bá ti ní ká má ṣe ṣe wà ní ṣe ṣe wù mọ́. ó ti jẹun lẹ́yìn agbónú. ló ti yé ni. Wọ́n sáàbù wọn chicken pie. ní sùúrù àbó sọ̀rọ̀ ni. naam bọ́rọ̀ náà ti tóbi tó baba Ahmadul Mukhtar wàláhi tàlá fúnra ara wọn ni wọ́n wò pé ilé bàbá oníyanjú mú yọ̀ǹda ẹ̀. wàláì Allahu wàláì. Akbar. ọlọ́run níjó bàjẹ́ fún yín àmín Àmín. ọlọ́run níjó fẹ́ bàjẹ́ fún yín. àmín. Àmín. ìgbà tí ọ̀rọ̀ náà kó mi lẹ́ẹ̀kan mo ṣàdúrà fún àwọn àrò pé bóyá mo ń lọ ni nítòótọ́ mo níbi tí ń lọ àbúrò ṣùgbọ́n ẹ̀jíbá ti ń pè wọ́n ti ń pè. ìfẹ́ yín ìyíhùn tẹ̀ ní abúlé nàìjíríà tá à ń wí yìí àná mi ni àbúrò rẹ̀ mo fẹ́ Allah. wàláhi tàlá àbúrò abúlé nàìjíríà òun níyàwó lé mi báyìí Allah. ìsì ń pè mí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìfẹ́ yín ò lè jẹ́ ń lọ àbá ti kó mi ilé ló kù. èyí orí tẹ̀tẹ̀ ṣe yẹn ó pọ̀ ṣùgbọ́n mo kàn rí ìjòkó yìí torí tí bá jòkó máa ń wòye sí gbogbo ohun tí bá ń lọ tí bá ń lọ tí bá ń lọ mo wá rántí orin àfáà kan Naam. tó ní leisa lahayatu ليس الحياة بأنفاس تراددها إن الحياة حياة العلم والأدب wàlífíkìrì ni ó lò إن ليس الحياة بأنفاس تراددها إن الحياة حياة العلم والفكر. ẹ wo bàbá wa ò tẹ bàbá wa Seiful Quadri ìdí tí mo fi lè bára yín mu nìyẹn o àwa náà tẹ̀lé yín à ń tẹ̀lé yín bọ̀ gbogbo ń tẹ̀ ń ṣe nínú ayé kò sí ní tó waste ń bẹ̀ Allah. so ti lákàyè yín ń sọ àwọn ayé ń sọ wọn di tuntun Allahu Akbar. mímọ̀ ń bẹ tó jásí pé kò síbi tí wọ́n pè yín sí tẹ́ disappoint àwọn èèyàn Allah. wàláì. wàlífíkìrì ibi tẹ́ bá tún nítorí mò ń rí àwọn special níbí inú mi kan dùn ní. kí ló tún fi lè yàtọ̀ ní ti mo dáadáa. ń wò pé ṣé àwọn àfáà náà ni wọ́n upgrade ayé báyìí Allah. lórí ànábì ọlọ́run wọlé ànábì wa Muhammad Allahu alayhi wa sallam. gbogbo tó bá wù ká padà sí burúkú sọ́ra rẹ̀ dà bẹ́ẹ̀ tí jókòó tira yín ò ní ẹ̀ ní ma padà sí burúkú. ليس الحياة tí wọ́n ti aṣọ ẹ̀ ní wọ̀ بأنفاس تراددها bó bá di bàtà ẹ̀ ní إن wọ̀ الحياة حياة العلم ìgbésí ayé yóò wéṣí o والفكر. baba Ahmadul Mukhtar Bẹ́ẹ̀ni. baba Seiful Quadri ẹ lò gbésí ayé tó waste ẹ fẹ́ gba máìkì mo lè gbé fún ẹ náà ìmọ̀mù jẹ́rẹ̀rà. ó wọ pé o gbọ́dọ̀ tí mọ́kà lọ́wọ́ mi o lè gbé máìkì fún ẹ. Allah. ìmọ̀mù jẹ́rẹ̀rà alárafà yìí. ẹ alára ó burú púpọ̀ ó dájẹ́ máa ké Suratul Fatiha kí gbé máìkì. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ẹ̀rí baba Ahmadul Mukhtar الرحمن الرحيم àmín. مالك يوم الدين ما شاء الله. إياك نعبد وإياك نستعين ẹ dákun ẹ kí Fatiha délẹ̀. اهدنا صراط المستقيم Sheikh Suleiman kún fún صراط ẹ̀kọ́. الذين أنعمت عليهم ẹ sá sàṣẹ. غير المغضوب عليهم àwọn àfa àpapọ̀ abẹ́ sọ̀rọ̀. الضالين. Àmín, Masha Allah. Kun fayakun. Bàbá wa kí bàbá oníyanjú púpọ̀, wọ́n kí bàbá oníyanjú púpọ̀. أعوذ